Ọlọ́run Olódùmarè bá ṣe fi ajé lọ́lẹ̀ ní ọjọ́ àkọ́kọ́ ọjọ́rú ní ọjọ́ òní tá a mọ̀ sí ọjọ́ ajé tí gbogbo ìgbárùmọ̀lẹ̀ oṣù sí ìgbárùmọ̀lẹ̀ oṣù tó fẹ́nu kò nítorí pé kò sẹ́ni tí ò bá dé ṣe gbogbo pálámátá tó bá dé ṣe ní ọjọ́ òní àkọ́kọ́ tó máa ń bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tí àwọn ọmọ káàárọ̀ òjìrè mọ̀ sí ọjọ́ ajé ajé àti gbogbo olúwa ṣe ìgbé òun. Ọwọ́ gẹ́gẹ́ báyìí ló ń ṣáájú ìjó wọ́n ní tìlù tíjó tayọ̀ la máa fi ń ṣe àjọyọ̀ èní ni à ń ṣe ayẹyẹ ọjọ́ tí a fi ajé kalẹ̀ sí ìlú Ìlara ní ìlú Ẹ̀pẹ́ ìlú Èkó tí a wà nínú rẹ̀ yìí. Kabiyesitv is live at the first year coronation of Oba Dr. Olufolarin Olukayode Ogunsanwo Telade IV, the Alara of Ilara Kingdom, Epe Division, Lagos State. We are here to celebrate him and to celebrate everything good that he has done within the 1 year that he has assumed the position as the Oba of Ilara Kingdom. Àní ìwúrí ajé náà ni ó ń lọ bẹ̀ yẹn nígbà tí Kábíyèsí Alára àti Ọ̀ọ̀nìrìṣà àti gbogbo àwọn lọ́balọ́ba lóyèlóyè náà ni wọ́n ṣe léyìí. Wọ́n ti gbé igbá ajé ọ̀hún, wọ́n ti gbé ijó ní iwájú bẹ̀ yẹn. Ó ní àwọn gbólóhùn òtún bẹ̀ tí wọ́n ti fún sí pàápàá jùlọ pásíwọ̀dù gbólóhùn yẹn. Wọ́n ní ọjà gòmẹ̀kù náà ni ó ṣe gòmẹ̀kù náà ni wọ́n ní wọ́n máa ṣe international command tó kọ́kọ́ wá sí ayé máa tó mọ̀ rí. Ajé ti bẹ̀rẹ̀ lẹ́yìn ayẹyẹ àjọ̀dún ọdún kan ti ìlú Ìlara sí Kábíyèsí Ọba Dr. Olufolarin Olukayode Ogunsanwo Telade IV Alara tìlú Ìlara tí wọ́n pàdé Kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà àlàkáwọn àpáàrà Kábíyèsí adìrí adìjú ó ti mú Oníwọ̀fúnrò Kingdom aláyélúwà Oníwọ̀fúnrò Kingdom ọba bísókun Kábíyèsí aláyélúwà.
ajé mọ̀ pítẹ́ pín mọ̀ tẹ́ yàn ìpínlẹ̀ tẹ́ pín ìdáyé ajé apààyàn fún yìí o ìdáyé ajé ẹ̀sùn sí ayé mọ̀ tó bó ṣe máa rí yìí ọlọ́run ti tẹ yín ó dé yín láyé ó dé yín ní ọrọ̀ ó dé yín ní iyì nítorí pé ẹ̀yin ìgbàlá olúfẹ̀ ó ní ìdí lọ sí iyì tó dé báyìí a máa bá yín lọ sí ayé mi a máa bá yín lọ láàárọ̀ a bá yín lọ lọ́sàn-án a bá yín lọ lálẹ́. Ọ̀nì ọba wíwọ́ náà mi ẹ̀rọ ni àìdíkìrì ọmọ mọ́lẹ̀mọ́lẹ̀ ọmọ gbogbo ẹbọra aláṣẹ òrìṣà tí ẹ máa rú mọ́lẹ̀ ọmọ mọ́lẹ̀mọ́lẹ̀ ọmọ yìnyín hírìn ọmọ mọ́lẹ̀mọ́lẹ̀ ọmọ gbogbo ẹbọra abáwúrẹ́ bá sẹ́bọ̀nù ọ̀nì àgbáyé abalẹ̀ lọ́rọ̀ kílẹ̀ lánàá ọ̀nì àgbáyé jíwèé fún. Èyí ọjọ́ kẹrìndínlógún oṣù kẹjọ ọdún 2021 yìí ni ó pé ọdún kan gẹ́rẹ́gẹ́ tí His Excellency ẹni ọlọ́lá jùlọ ẹni ọ̀wọ̀ Babájídé Olúṣọlá Sanwó-Olú tí wọ́n wá sí ààfin ìlú Ìlara yìí tí wọ́n wá gbé ọ̀pá àṣẹ fún mi gẹ́gẹ́ bí alára ìkarùnléníàádọ́ta ti ìlú Ìlara. Gbogbo wa la mọ̀ nǹkan tí ajé jẹ́ ajé ògúngún onísọ̀ òbòjì. Gbogbo wa pátá tí a fẹsẹ̀ tá wá péjú ṣe ti òní ajé á fi gbogbo eléyìí á fi gbèsè gbogbo o. Gbogbo ẹ̀yin tí ajé dẹ̀ ti sọ̀kalẹ̀ sí ilé ẹ̀ tó ti sọ̀kalẹ̀ sí agbègbè tó ti sọ̀kalẹ̀ sí ìlú ẹ̀ kò ní dágbére fún yín o. A máa rí ṣe, a máa rí jẹ, a máa rí mu, a máa rí ná, a máa rí lò. Kókó olùkóhùn àlùkòkò olùkóhùn àlùkò olùdó òkùnrin gbogbo tí mo wí àràárọ̀ mọ́ èdè ayé wí ẹ̀nà ọ̀hún gbà á ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ tá a bá bomi sórí ilẹ̀ ló pọ̀ tó ń bá balẹ̀ báyìí wọn ní ipa yín bẹ́ẹ̀ ni ewúrẹ́ wí bẹ́ẹ̀ ni àgùntàn wí bẹ́ẹ̀ ni màmá rí fún yín ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ èdè ayé wí ẹ̀gbà ọ̀hún gbà á gbogbo tí mo wí àrọ̀ ti rọ̀ mọ́ adé ti fi ní ṣe ibùgbé ó ti fi ní ṣe ìjókòó kò lè ní lọ́mọ́ tó orí bẹ́ẹ̀ tó ó gbà bẹ́ẹ̀ tó ó dàṣẹ àṣẹ ìlú ní àṣẹ àgbà olórí ẹ̀rọ ṣe. Kábíyèsí aláṣẹ èkejì òrìṣà o.